Kí ni wọ́n ń pè ní òkété? Èwo náà tún pè ní èkúté? Torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn wà tí wọn ò mọ̀ yàtọ̀ láàrin òkété àti èkúté. Àwọn ewu wo ló wà fún òkété? Ǹjẹ́ èèyàn lè jẹ èkúté? Ǹjẹ́ èèyàn lè jẹ òkété? Gbogbo ẹ̀ ẹ bá wá nǹkan fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan kájọ jẹ̀gbádùn rẹ̀ lọ́jọ́ tèní. Mò ń bọ̀ ẹ jẹ́ n dókè lọ́hùn-ún. Tó wọ́n ní ẹni tí ò bá kíni kú ilé òun ló pàdánù ẹ̀ káàbọ̀. Ẹ kú ilé lórí ìkànnì yìí lọ́jọ́ tèní. A kú àṣekù ọdún àwẹ̀. Ọba mi àláwùrábì tó fún wa ní tọdún yìí ṣe tọdún tí ń bọ̀ kò ní bá wa nínú gbèsè. Ẹ bá ń ṣàmì àdúrà. Ẹ kú ilé là ń kára lé. Ẹ káàbọ̀ là ń kérò ọ̀nà. Wọ́n ní bá a bá déwájú ilé baálé ilé là ń kí elégbèje àdó. Bá a bá dé ọ̀dẹ̀dẹ̀ ilé ìyálé ilé là ń kí elégbèje ìlẹ̀kẹ̀. Mo kí yín nílé lóko lájò àti lẹ́yìn òde. Akọ́dá ayé ìbà, àṣẹ̀dá ọ̀run ìbà, ìbà ládé ládé, ìbà lóyè lóyè. Egúngún lé mojúbà, òòṣà ọjà mojúbà. Ìbà yín ìyá mi Ajíbọ́lá arúgba aṣọ mọ́balẹ̀. Ìbà yín ìyá mi amọ̀lòlò, alàròrò. Wọ́n lẹ́yìn lórí tó kún tí ò níná, ẹ̀yìn lọ́jà tó kún tí ò lérò. Ìbà Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyè ayùn, àwẹ̀dẹ́kọ̀ tó wẹ̀mọ̀. Ìbà gbogbo pèdèpèdè, ìbà gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. Mojúbà lọ́jọ́ tèní lórí ìkànnì yìí. Ẹ jẹ́ n rí tèmi wí o. Muhammadu Akówódé Akórèdé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA. Sẹ́ríkì ọlọ́pọlọ náà ń bọ̀wọ̀ náà. Máyégún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. Àrí ìlú ni mí, àwa lọmọ oníjà kòmánà. Àjàní mògún ni mí, ará àjámọ̀. Àwa lọmọ ikú ń pẹ́ ruru. Àjà ń rọ̀ ṣẹ̀. À ń torí àjájà Àjàní taníjà lẹ́yìn kùlé òun. Ṣèbá pọ́n bẹ́pọ̀ rẹ lórúkọ tí wọ́n ń pàjà. Ẹ bá wá nǹkan fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan. Kí ni wọ́n ń pè ní òkété? Èwo náà tún ń pè ní èkúté? Àwọn ewu wo ló wà fún? Ẹ bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. Ẹ jẹ́ n dókè lọ́hùn-ún. Bóyá ìwọ ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì ohun ìfẹ́ SOMIDA TV tá a wà yìí. Bá wa tẹ ibi pupa tí wọ́n kọ sàbọ̀dé sí nísàlẹ̀ yìí kó o fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí. Ìwọ náà tó ti ń gbọ́ wa láti ọjọ́ tó ti pẹ́ sẹ́yìn ṣùgbọ́n o mọ̀ bóyá o ti darapọ̀ mọ́ wa bó o ti darapọ̀ mọ́ wa. Mo ní ibi pupa tí wọ́n kọ sàbọ̀dé sí yìí òun ni kó o wò. Tó bá tó kù ní pupa o ti darapọ̀ mọ́ wa nù. Bá wa tẹ̀ kó di funfun. Ìgbà yẹn ló tó darapọ̀ mọ́ wa lórí ètò yìí. Kẹ́sì mọ́ gbàgbé ẹ mọ bá wa tẹ láìkà tẹ́ ẹ bá ti ń gbádùn rẹ̀ ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí. Kẹ́sì tún mọ bá wa pín kiri fún àwọn ará ilé yín kí wọ́n lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí. Torí orí ìkànnì yìí kò sí fún ìṣekúṣe bẹ́ẹ̀ ni kò sí fún ìbàjẹ́. Àwọn ẹ̀kọ́ ọlọ́kanòjọ̀kan àǹfààní ọlọ́kanòjọ̀kan náà lẹ́mọ̀ bá pàdé lórí ìkànnì ohun ìfẹ́ SOMIDA TV tá a wà yìí. Ìfẹ́ tẹ́ fi ń bá wa gbọ́ Ọlọ́run ò nípa náà fẹ́ náà. Ìfẹ́ tẹ́ tó fi ń bá wa gbọ́ ètò lórí ìkànnì Rírí Ayé TV lọ́hùn-ún. Ọba mi Elédùà kò nípa náà fẹ́ ọ̀hún. Bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn àbẹ́ fẹ́ ṣèrànlọ́wọ́ fún wa lórí ètò yìí àbẹ́ fẹ́ gbé ìpolówó fún wa lórí ètò yìí. Ẹ pè ohun ìfẹ́ SOMIDA sórí nọ́mbà tẹ́ ti mọ̀ bí ẹni mowó ìyẹn +229 97 74 76 51. Fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English ẹ tẹ +229 97 74 76 51. Ẹ ṣeun púpọ̀. Kí ni wọ́n ń pè ní òkété? Kí ni wọ́n ń pè ní èkúté? Ìyàtọ̀ ló wà láàrin méjèèjì. Ohun tá a fẹ́ gbéyàwó lórí ètò lọ́jọ́ tèní rèé. Ẹ mọ̀ bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹ káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí i lórí ìkànnì ohun ìfẹ́ SOMIDA TV. Àní tá a bá sọ òkété àti èkúté gbólóhùn kan ni tó jọra wọn púpọ̀. Ṣùgbọ́n àwọn nǹkan tí wọ́n ń pè ní orúkọ yìí wọ́n yàtọ̀ síra wọn púpọ̀. Ìyàtọ̀ tó pọ̀ níbẹ̀ láàrin àwọn nǹkan méjèèjì yìí. Púpọ̀ èèyàn ni wọ́n mọ ohun tí wọ́n ń pè ní èkúté ṣùgbọ́n púpọ̀ èèyàn kọ́ ni wọ́n mọ ohun tí wọ́n ń pè ní òkété. Ní ṣókí ẹ jẹ́ n ṣàlàyé díẹ̀ nípa èkúté torí púpọ̀ nínú wa náà láti mọ ohun tí ń jẹ́ èkúté. Ṣùgbọ́n ohun tá a fẹ́ gbéyẹ̀wò lórí ètò yìí lọ́jọ́ tèní òun náà ni òkété. Kí ni wọ́n ń pè ní èkúté lákọ̀ọ́kọ́ ná? Gbogbo wa náà láti mọ̀. Gẹ́gẹ́ bá a ti mọ̀ èkúté a mọ gbé pẹ̀lú èèyàn nínú ilé. Inú ilé tó ń gbé ìwọ àti èkúté lẹ́jọ́ ń gbé bẹ̀. Bóyá lo mọ̀ yín pé ohun tó ń jẹ nínú ilé rẹ̀ ìwọ àti èkúté lẹ́jọ́ ń jẹ. Torí èkúté a mọ jẹun téèyàn ń jẹ.
bó o gbé búrẹ́dì kalẹ̀ èkúté ó bà ẹ́ jẹ́, bó o gbé ẹja kalẹ̀ èkúté ó bà ẹ́ jẹ́, bó o gbé ẹran kalẹ̀ èkúté ó bà ẹ́ jẹ́. Kódà gan èkúté a máa jẹ aṣọ, èkúté a máa jẹ àwọn kàyé ìyẹn àwọn ìwé. Kódà gan èkúté a máa jẹ èèyàn gan lára, torí téèyàn bá sùn gbà míì ìgbà tékúté bá ń jẹ ò ní mọ̀, àmọ́ tó o bá jí ó wá rí i pé èkúté ti jẹ mí lẹ́sẹ̀ àbí èkúté ti jẹ mí lọ́wọ́. Torí tí èkúté bá ń jẹ̀yàn èèyàn ò í mọ̀. Kódà gan wọ́n ní tí bá ń jẹ̀yàn báyìí yóò tún mọ fàtẹ́gùn sí i ni, ìwọ ó mọ sùn gbádùn láì mọ̀ yí pé èkúté ti ń jẹ ẹ́ lẹ́sẹ̀. Tó o bá wá jí nìsín ó wá rí i pé èkúté ti jẹ ẹ́ lẹ́sẹ̀. Èkúté a máa gbé pẹ̀lú èèyàn nínú ilé ni, èkúté a máa gbé nínú hò ìyẹn nínú kòtò. Tó bá ṣe pé inú ilé tí wọn ò tí ì rẹ́ ilẹ̀ẹ́lẹ̀ rẹ̀ òun lẹ̀ ń gbé, tẹ́ ẹ bá ṣàkíyèsí ẹ rí i pé èkúté ti wa kòtò síbẹ̀ tí ń gbé nínú rẹ̀. Àmọ́ ẹ̀yin tẹ́ ẹ wà nínú ilé tó ṣe pé wọ́n ti rẹ́ gbogbo rẹ̀, kódà wọ́n ti ṣe kàró sí i, ẹ̀yin náà ẹ rí i pé èkúté ò lè gbẹ́ kòtò síbi tán ti ṣe kàró sí i. Àmọ́ tẹ́ ẹ bá wo àwọn ìkọ̀rọ̀ ibi tẹ́ ń kó àwọn pàǹtí sí àbí inú kọ́ńbọ́ọ̀dù yín, ẹ rí i pé èkúté ti máyè síbẹ̀. Èkúté tá a sì rí yìí téèyàn bá fẹ́ ṣẹ́gun rẹ̀ nínú ilé, ẹ wá olóńgbò kẹ́ ẹ gbé sínú ilé ọ̀hún. Ìjọ́ tẹ́ ẹ bá ti gbé olóńgbò wọnú ilé ọ̀hún, gbogbo èkúté tí ń ta fèlèfèlè ní yàrá yín àbí ní pálọ̀ yín àbí nílé ìdáná yín, gbogbo wọn ó bẹ̀rẹ̀ sí ní pa lọ́lọ́ lẹ́ẹ̀kan náà ni. Torí pé èkúté àti olóńgbò wọn kì í bára wọn ṣọ̀rẹ́. Ẹ mọ̀ gbọ́ táwọn Yorùbá mọ̀ pòwe pé àìsí nílé olóńgbò ilé dilé èkúté. Òwe kan nìyẹn tí wọ́n ń pa fún èkúté àti olóńgbò. Àbí kí wọ́n tún sọ pé ológìnní tàjòdè èkúté ilé ẹ paramọ́. Ológìnní ni wọ́n tún ń pe olóńgbò. Ìjọ́ tẹ́ ẹ bá ti gbé olóńgbò wọnú ilé yín, ìjọ́ náà làwọn èkúté inú ilé yín wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sẹ́ńpẹ́. Bí wọ́n bá ń ta fèlèfèlè nínú ilé yín tẹ́lẹ̀, ẹ rí i pé káwọn gan tó mọ jáde wọ́n mọ̀ fura ní pé ṣé kìí ṣe pé ọkọ ìyá tàwọn wà ń tòsí. Lára àwọn òwe tí wọ́n tún ń pa ọ̀kan náà tún ní pé àìjẹun sùn olóńgbò kò ní ṣojú èkúté. Torí pé tí ebi bá ń pa olóńgbò níbi tó olóńgbò bá ń lúgọ sí, èkúté kọ́ ni ó lọ yọjú pé ebi mọ̀ ti ń para alé wa. Èkúté tó bá dán wò yóò fara káàṣà ni. Bí ẹ bá ti fẹ́ ṣẹ́gun èkúté nínú ilé yín, ẹ̀yẹn sáà ti wá olóńgbò síbẹ̀. Àmọ́ ayé ti tún da ayé gbogbo rẹ̀ ní ìsìn. Olóńgbò nìkan kọ́ ni wọ́n fi ń ṣẹ́gun èkúté nínú ilé. Àìmọye àwọn ègùn èkúté tó ti wà káàkiri ní ìsìn. Òmíì wà tó o bá ti bò sínú oúnjẹ tó o bá gbé kalẹ̀ sínú ilé báyìí, èkúté tó bá jẹ báyìí ó jẹ lásọ̀fà ní káyọ̀ kọ́lẹ̀ mọ́ ń pè oúnjẹ ìkẹyìn ló jẹ. Àwọn ègùn èkúté ti pọ̀ lóríṣiríṣi ní ìsìn téèyàn lè fi ṣẹ́gun èkúté. Fún ìdí èyí, ìwọ tẹ́kúté bá ń dà láàmú nínú ilé rẹ̀, bóyá aṣọ olówó bíyebíye tó rà sínú kọ́ńbọ́ọ̀dù rẹ̀ èkúté ti jẹ, àbí àwọn ìwé ọjọ́ òbí, àbí àwọn ìwé ilẹ̀ rẹ, àbí àwọn ìwé ilé tó kọ́ èkúté ti jẹ. Tó sì fẹ́ ṣẹ́gun èkúté, wá olóńgbò síbẹ̀, àbí kó wá oògùn èkúté kó rò ó mọ́kà lẹ́bẹ́lẹ́bẹ́, àbí kó rò ó mọ́ ẹja kó gbé sílẹ̀ fún wọn. Ó kàn déédéé rí pé àwọn èkúté ti ń kú sínú ilé fún ẹni. Àmọ́ oògùn èkúté yìí wọ́n ló pé méjì. Ọ̀kan wà ń bẹ̀ tó o bá fún èkúté jẹ, kì í ṣèpolówó ọjà. Mo fẹ́ fi jẹ́rìí ọ̀rọ̀ mi ni Kẹ́mọ́ ní Bàkúrẹ́dé ń ṣèpolówó ọjà fún àwọn eléégún èkúté. Fún ìdí èyí, àwọn oògùn èkúté wọ́n ní ọ̀kan wà tó o bá fún èkúté jẹ, tí wọ́n bá jẹ báyìí wọ́n mọ̀ gbẹni, wọ́n gbẹni. Kódà tí wọ́n bá kú sínú ilé fún ẹ wọn ò ní rùn. Àmọ́ òmíì wà tó o bá fún wọn jẹ, tí wọ́n bá kú báyìí inú ilé ó bẹ̀rẹ̀ sí ní rùn ni. Ìwọ ni kò mọ̀ èyí tó fẹ́ rà nínú rẹ̀. Ibi tá a wá ń lọ gangan la wá dé yìí. Kí ni wọ́n ń pè ní òkété? Kí ni wọ́n ń pè ní òkété? Ṣé ẹ ti wá nǹkan fìdílé? Àbẹ́ ẹ ti fìdílé nǹkan? Èyí tí fi ń dára jù lọ́jọ́ tèmi ni pé kó o wá tákàdá àti gègé ìkọ̀wé láti di àwọn nǹkan mọ́lẹ̀. Torí mí yànnàná nǹkan fún yín lórí ètò yìí lọ́jọ́ tèmi tó ṣe pàtàkì tó yẹ kẹ́ ẹ dè mọ́lẹ̀. Kí ni wọ́n ń pè ní òkété? Ibi tá a wá ń lọ gan ládé yìí. Ẹ jẹ́ ń dókè lọ́hùn-ún, ẹ mọ̀ bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ohun Ìfẹ́ SOMIDA TV. Àní kí ni wọ́n ń pè ní òkété? Ẹ̀yin ará létí wà létí gbọ́. Ẹranko kan ni wọ́n ń pè ní òkété. Ẹranko yìí ó jẹ́ ọ̀kan nínú àwọn àbàmì ẹranko tí Elédùmarè dá. Elédùmarè fún un ní àṣẹ tó pọ̀. Nínú àwọn ẹranko tó ní àṣẹ, òun ni òkété wà.
inú ihò ni òkété a máa gbé gẹ́gẹ́ bá a ti sọ tẹ́lẹ̀ yìí pé èkúté gan inú ihò lòun náà máa ń gbé ṣùgbọ́n òkété ń tiẹ̀ inú igbó lòun máa ń gbé. bẹ́ẹ̀ bá rí òkété kan tí ń ṣeré nínú ilé yín ẹ fura dáadáa, ó ṣeéṣe kó jẹ́ inú ilé yín ó súnmọ́ etí igbó ni, àbí kó jẹ́ ẹnìkan ń sin òkété yìí lágbègbè yín bẹ́ẹ̀ tí ń ṣeré wọ̀ ọ̀dọ̀ yín. ìyàtọ̀ sí eléyìí, inú igbó ni òkété máa ń gbé ní tirẹ̀, a máa gbé nínú kòtò ni, inú kòtò nísìmọ́ máa fi ń ṣe légbé. mo sọ tẹ́lẹ̀ yín pé Elédùmarè fún òkété ní àṣẹ tó ṣe ń pé ohun tó bá sọ báyìí àbí ohun tó bá ṣe báyìí àṣẹ máa ń gùn ni. kí nìdí tí mo fi sọ bẹ́ẹ̀? bẹ́ẹ̀ bá wò ó ẹ rí i pé àwọn Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n máa ń pa òwe kan yín pé ọ̀rọ̀ tí òkété bá bá ilẹ̀ sọ òun nílẹ̀ ń gbọ́. kí nìdí táwọn Yorùbá fi ń pòwe yìí? ẹ jẹ́ ń yànnàná rẹ̀ fún yín, torí pé púpọ̀ wa náà la máa ń pa òwe yìí ṣùgbọ́n àmọ̀túmọ̀ òwe yìí. wọ́n ní ọ̀rọ̀ tí òkété bá bá ilẹ̀ sọ òun nílẹ̀ ń gbọ́. kí nìdí tí Yorùbá fi ń pa òwe yìí? mò ń bọ̀ ẹ jẹ́ ń dókè lọ́hùn-ún kí n mú mi díẹ̀ náà kó tó di pé ìmọ̀ tẹ̀síwájú lọ́jọ́ tèmi. ẹ káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí i lórí ìkànnì Ohun Ìfẹ́ SOMIDA TV. àní ọ̀rọ̀ tí òkété bá bá ilẹ̀ sọ òun nílẹ̀ ń gbọ́. kí nìdí tí wọ́n fi sọ bẹ́ẹ̀? ìdí ni pé ẹranko òkété tá à ń sọ yìí kì í fi ọwọ́ tàbí ẹsẹ̀ rẹ̀ kó fi gbẹ́hò ìyẹn kòtò rẹ̀, torí tẹ́ bá wò dáadáa ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ẹranko tí wọ́n máa ń gbé nínú kòtò ọwọ́ wọn tàbí ẹsẹ̀ wọn ni wọ́n fi máa ń gbẹ́ kòtò, ṣùgbọ́n òkété ò rí bẹ́ẹ̀ rárá, kì í fi ọwọ́ tàbí ẹsẹ̀ rẹ̀ gbẹ́ kòtò. irun ìdí rẹ̀ ṣé kò ilẹ̀ mọ́ ń pè lédè Faransé? irun ìdí rẹ̀ yìí òun ni òkété máa fi ń gbẹ́ kòtò. fún ìdí èyí ẹ lè rí erùpẹ̀ lẹ́nu ìsà òkété lára àṣẹ tí Ọlọ́run bá fún un ni. nígbà míì téèyàn bá ń gbẹ́ ìsà òkété lọ, ìyẹn tẹ́ ẹ bá ń wa kòtò tí òkété wà nínú rẹ̀ lọ, òkété a máa ṣe ìsà a máa ṣe kòtò yìí mọ́yàn lọ́wọ́ ńgbà míì. ó ti yá àwọn ẹni tí wọ́n ń gbé abúlé dáadáa tí wọ́n máa ń dẹ̀gbẹ́ ká ní kòtò kan wà nísìn òkété wọnú rẹ̀, ó wá ń gbẹ́ kòtò yìí òun gbẹ́ lọ títí tó o bá gbẹ́ kòtò yìí dé àyè kan ò ní rí ọ̀nà mọ́. òkété yìí yóò ti kó yẹ̀pẹ̀ yóò ti dínà mọ́ra rẹ̀ sínú kòtò yìí, ìwọ ò ní rí ọ̀nà tó gbẹ́ fi kan òkété yìí mọ́. lára àwọn àṣẹ tí òkété tún ní rèé, wọ́n ní ìgbà míì tó o bá gbẹ́ kòtò òkété títí tó o bá lọ kan òkété wípé kó o fà á jáde báyìí, wọ́n ní tí òkété yìí tó bá fi ahọ́n rẹ̀ ìyẹn ahọ́n ẹnu rẹ̀ tó bá fi kanlẹ̀ báyìí, kò sí kẹ́ ẹ pé mẹ́wàá ipé ẹ fẹ́ fa òkété yìí jáde ẹ lè rí òkété yìí fà jáde, torí àṣẹ tí ń bẹ láhọ́n rẹ̀ ni. tó bá ti fi ahọ́n rẹ̀ kanlẹ̀ báyìí ẹ lágbára láti lè fà á jáde mọ́, àfi kẹ́ ẹ yọ̀ǹda rẹ̀ síbẹ̀ kẹ́ ẹ mọ bá ti ń lọ. àṣẹ títún ń bẹ lára òkété nìyẹn fún gbogbo ẹ̀yin tẹ́ wà létí ìgbọ́ lọ́jọ́ tèmi. ìdí rèé tí àwọn Yorùbá fi máa ń pa òwe ń pé ọ̀rọ̀ tí òkété bá bá ilẹ̀ sọ òun náà nílẹ̀ ń gbọ́. àní ó tún kù nìbọn ró lára àwọn àṣẹ tí ń bẹ lára òkété kò mà tí ì tán. wọ́n ní irun ìdí òkété tá a sọ tẹ́lẹ̀ pé mo fi ń gbẹ́hò yìí, àṣẹ kan tún bẹ níbẹ̀ tó ṣe ń pé tí òkété bá jáko tẹ́ ẹ bá ń lé lọ pé ẹ̀ ń lé lọ ń pé ẹ fẹ́ pa báyìí, wọ́n ní tí òkété bá mú irun ìdí rẹ̀ yìí tó bá fi nalẹ̀ gbà báyìí, kò sí bẹ́ẹ̀ ni tí ń lé lọ bó ṣe lágbára tó, wọ́n ní yóò ṣubú lulẹ̀ lẹ́ẹ̀kan náà ni. ìwọ tó o bá sì ti ṣubú lulẹ̀ báwo ló ṣe fẹ́ lé òkété ipò fẹ́ pa á mọ́? àṣẹ kan tún bẹ ní irun ìdí òkété yìí tó ṣe ń pé tó bá fi nalẹ̀ báyìí, kò sí bẹ́ẹ̀ bá ṣe lé tó ẹ lè rí i mú, ẹ̀yin gan ẹ ṣubú lulẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni. gbogbo àwọn nǹkan tá a wí yìí òun ni Yorùbá fi rò ó títí tí wọ́n fi pa òwe ń pé ọ̀rọ̀ tí òkété bá bá ilẹ̀ sọ òun nílẹ̀ ń gbọ́. ẹ̀yin ará alẹ́ tẹ́ wà létí ìgbọ́, òwe àkọ́kọ́ rèé tó yẹ kí a gbéyẹ̀wò lórí ètò lọ́jọ́ tèmi. òwe kejì tó yẹ ká tún gbéyẹ̀wò, àwọn Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní mi ò lè filé bàbá mi lẹ̀ ní í ṣe kúpò kété lọ́dọọdún. mi ò lè filé bàbá mi lẹ̀ ní í ṣe kúpò kété lọ́dọọdún. kí nìdí tí Yorùbá tún fi sọ eléyìí? mò ń bọ̀ ẹ jẹ́ n dókè lọ́hùn-ún kó tó dín pé ìyànnàná eléyìí fún yín lọ́jọ́ tèmi. ẹ mọ bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. ẹ káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí i. àní mi ò lè filé bàbá mi lẹ̀ ní í ṣe kúpò kété lọ́dọọdún. ìdí ni pé wọ́n ní tó o bá pa òkété tán nínú kòtò rẹ̀
tó o bá wá gé àṣẹ ìrun rẹ̀ ìyẹn ìrun ìdí rẹ̀ tá a sọ tẹ́lẹ̀ pé àṣẹ ń bẹ lérí rẹ̀ yìí wọ́n ní tó o bá gé tó o tún jù padà sínú kòtò ọ̀hún tó o bá lọ ń tìyẹ̀ wọ́n ní lẹ́yìn ọdún kan tó o bá tún dédìí kòtò yìí ó tún bá òkété nínú kòtò yìí òkété yóò ti tún dá padà sínú kòtò yìí àṣẹ tẹ́lẹ̀dùmarè fún un ni. ìdí rèé táwọn Yorùbá fi ń pòwe pé mi ò lè fi lé bàbá mi lẹ̀ ní ṣekú pòkété lọ́dọọdún ìwọ náà tó o bá fẹ́ jẹ́rìí sí lọ́nú gbó kó o pa òkété tán kó o gé ìrùn ìdí rẹ̀ kó o jù sínú kòtò yìí lẹ́yìn ọdún kan wọ́n ní ó tún bá òkété pàdé ńbẹ̀ àbàmì ẹranko tó lágbára púpọ̀ òun ni ẹranko òkété jẹ́ ẹ ti ń rí yàtọ̀ láàrin òkété àti èkúté báyìí. òwe tí mo tún fẹ́ gbéyẹ̀wò lórí ètò yìí lọ́jọ́ tèmi òun náà ni àwọn Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní bí òkété bá dàgbà ọmú ọmọ rẹ̀ ní mú bí òkété bá dàgbà ọmú ọmọ rẹ̀ ní mú kí nìdí táwọn Yorùbá tó fi sọ eléyìí ẹ wò ó mo ní ẹgbọ́n wìrìwìrìn lórí ètò yìí lọ́jọ́ tèmi ẹ̀yin jẹ́ kí n lọ mumi kí n padà wá sórí ètò. mo kí yín ẹ káàbọ̀ padà àní wọ́n ní bí òkété bá dàgbà ọmú ọmọ rẹ̀ ní mú kí nìdí tí wọ́n fi sọ bẹ́ẹ̀ bá gbàgbé mo sọ tẹ́lẹ̀ mo nínú kòtò òun ni òkété máa ń gbé bí òkété bá wá bímọ inú kòtò tí ń gbé yìí ibẹ̀ ni ó yọ yàrá yóò tún yọ ọ̀dẹ̀dẹ̀ sínú kòtò yìí fún àwọn ọmọ rẹ̀ ẹ̀yin náà ẹ̀ ríṣẹ́ Ọlọ́run bí òkété bá bímọ tán inú kòtò tí ń gbé yìí yóò yọ ìyàrá síbẹ̀ yóò tún yọ ọ̀dẹ̀dẹ̀ síbẹ̀ ọ̀dẹ̀dẹ̀ yìí ni wọ́n ń pè ní àgbòrò èkúté kí ni mo pè é àgbòrò èkúté kọ́ lẹ máa ń pè é ẹ̀yin àgbààgbà wọ́n ní ọ̀dẹ̀dẹ̀ yìí ibẹ̀ lòun àtàwọn ọmọ rẹ̀ wọ́n ti máa ń jẹun ẹ̀rí pé ìṣe rẹ̀ ti ń jọ bíi tèèyàn báyìí torí táwa náà bá kọ́lé àyọ salon ṣé bẹ́ẹ̀ lẹ máa ń pè é ṣé pálọ̀ lẹ́yìn máa ń pè lọ́dọ̀ tí àwa yọ ìyàrá àyọ ọ̀dẹ̀dẹ̀ kọ́dà gan àwọn ẹlòmíì tún níbi tán máa ń jẹun lọ́tọ̀ bẹ́ẹ̀ náà lèkúté ó yọ gbà nínú kòtò rẹ̀ yìí ọ̀dẹ̀dẹ̀ yìí ibẹ̀ ni èkúté àtàwọn ọmọ rẹ̀ ti máa ń jẹun nínú kòtò yìí gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ máa ń gbẹ́ kòtò òkété lọ ẹ ti máa rí àwọn nǹkan tí mò ń sọ yìí ẹ ti máa bá a pàdé nínú kòtò òkété yìí tí òkété bá wá dàgbà tó darúgbó tán tí ẹnu rẹ̀ kò lè rán oúnjẹ mọ́ gẹ́gẹ́ bí àwa náà ti mọ̀ àwọn arúgbó ilé wa nísìnyí gbogbo wọn náà kọ́ náà lè jẹ ẹran àwọn arúgbó ilé wa gbogbo wọn náà kọ́ ló lè jẹ ẹja arúgbó ilé mi wà nísìnyí ẹyin ni mò ń jẹ ó ti yẹ́yìn tẹ́ ẹ lárúgbó ńlé torí pé ẹnu wọn ò lè rán oúnjẹ tó lágbára mọ́ bẹ́ẹ̀ náà ni fún òkété tí òkété bá wá dàgbà tó darúgbó tán tí ẹnu rẹ̀ ò rán oúnjẹ mọ́ àwọn ọmọ rẹ̀ tí wọ́n jẹ́ abo àwọn ni ó mọ̀ fún òkété yìí ní ọyàn mu bẹ́ẹ̀ ni àwọn ọmọ òkété yìí tí wọ́n jẹ́ abo àwọn ni ó mọ̀ fún ìyá wọn ní ọmú mu nígbà tí ẹnu ìyá wọn kò bá ran oúnjẹ tó lágbára mọ́ ìdí rèé tí àwọn Yorùbá fi pa lówe pé bí òkété bá dàgbà ọmọ rẹ̀ òun ní mu. òwe kan tí mo tún fẹ́ gbéyẹ̀wò lórí ètò ìlọ́jọ́ tèmi fáǹfààní ẹ̀ ara lé àwọn Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní kàkà kí òkété má jẹ èsè àfi ṣàwàdànù ni kí nìdí tí Yorùbá fi sọ bẹ́ẹ̀ kàkà kí òkété má jẹ èsè àfi ṣàwàdànù ni bẹ́ẹ̀ bá wò ẹ́ rí i pé àwọn ẹlòmíì wọn yìí lo òwe yìí bẹ́ẹ̀ àwọn ẹlòmíì àmọ́ pa òwe yìí pé kàkà kéku má jẹ èsè àfi ṣàwàdànù ni eku tí wọ́n lò níbẹ̀ òkété ní túmọ̀ sí torí lára eku òun náà ni òkété wà kàkà kéku má jẹ èsè àfi ṣàwàdànù ni kí ni ó ń pè ní èsè kí ló bí òwe yìí ẹ wò ó mo lẹ́gbọ̀n wìrìwìrì lọ́jọ́ tèmi mo ń bọ̀ kí mo mi díẹ̀ náà. mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ kú kalẹ̀ àní òwe tọ́pọ́n súnkàn báyìí òun náà ní pé kàkà kéku má jẹ èsè àfi ṣàwàdànù ni kí ni wọ́n ń pè ní èsè ẹ̀yin ará létẹ̀ wà létí ìgbọ́ wọ́n ní èkùrọ́ tá a bá nínú sa òkété ìyẹn èkùrọ́ tá a bá nínú kòtò òkété a kì í pè ní èkùrọ́ èsè la máa ń pè é ṣẹ́yìn náà mọ̀ tí wọ́n ń pè ní èkùrọ́ ni mo mú dání yìí ẹ̀yin náà ti rí i lọ́wọ́ mi èkùrọ́ òun ni wọ́n yọ látara ọ̀pẹ bẹ́ẹ̀ bá rí tí wọ́n yọ ẹyìn ṣẹ́tàmọ́ ẹyìn tán fi ń ṣepò tí wọ́n bá ti bó tán báyìí èkùrọ́ òun rèé òkété fẹ́ràn èkùrọ́ yìí púpọ̀ ṣùgbọ́n èkùrọ́ tẹ́ ẹ bá ti bá nínú isà òkété èèyàn ń pè ní èkùrọ́ èsè lèèyàn máa ń pè é
ìwọ náà tó o bá bá ìkùrọ̀ pàdé nínú ìsà òkété mọ́ bá wọn pè é lékùrọ̀ o, èsè ni Yorùbá máa ń pè é. èyí ló bí òwe wípé kàkà kéku mọ́ jẹ èsè á fi ṣàwàdànù ni. gbogbo ẹ̀yin ará alẹ́ tẹ́ wà létí gbọ́ àwọn àkókò téèyàn lè lo àwọn òwe tí mò ń sọ sẹ́yìn yìí á padà mú wa fún yín lọ́jọ́ iwájú, torí a kàn ń sọ òwe yìí lásán ni àti ìsọ ìtumọ̀ àwọn òwe yìí, ibi téèyàn lè lo òwe yìí sí àti ìsọ, ṣùgbọ́n tó bá ti dọjọ́ iwájú á mọ̀ mú wa fún yín. èkùrọ́ tẹ́ ẹ bá nínú ìsà òkété ẹ mọ́ bá wọn pè é lékùrọ́, èsè ni Yorùbá máa ń pè é. kàkà kí òkété má jẹ èsè á fi ṣàwàdànù ni. èyí tó pọ́n súnkàn tí mo tún fẹ́ mẹ́nubà fẹ́yìn ará alẹ́ lọ́jọ́ tèní, àwọn Yorùbá wọn máa ń sọ yín pé a kì í rí ewu lọ́sàn gàngàn, a kì í rí ewu lọ́sàn gàngàn, àbí kí wọ́n sọ yín pé a kì í rí ewu lóde ọ̀sán. kí nìdí tí wọ́n tún fi ń sọ bẹ́ẹ̀? ǹjọ́ tún jẹ mọ́ ọ̀rọ̀ nípa òkété? àní ṣó ti mú tákàdá àti gègé ìkọ̀wé rẹ̀ ṣó ti ń dè é sílẹ̀? ọ̀dà náà mò ń padà bọ̀ wórí ètò. mo kí ilé kan sí ẹ kú kalẹ̀. àní wọ́n ní a kì í rí ewu lóde ọ̀sán, a kì í rí ewu lọ́sàn gàngàn. kí nìdí tí wọ́n fi sọ bẹ́ẹ̀? ìdí ni pé òkété tá à ń sọ yìí kì í jáde lọ́sàn-án. alẹ́ àbí òru òun ni òkété máa ń jáde. tó o bá rí òkété lọ́sàn gàngàn wọ́n ní ó léwu púpọ̀ fẹ́ni tó rí òkété yìí, àfi kó kún fún àdúrà. yàtọ̀ sí pé mo sọ tẹ́lẹ̀ mo ní wọ́n máa ń sin òkété nínú ilé, àwọn ẹlòmíì máa ń sin òkété. tó bá ṣe ń pé ẹnìkan sin òkété lágbègbè ilé yín, ó súnmọ́ kó o rí òkété yìí lọ́sàn gàngàn. ìyẹn kọ́ la fẹ́ lò, àmọ́ ṣàdédé ó kàn ń lọ lórí òkété yìí lọ́sàn gàngàn, wọ́n ní ó léwu púpọ̀ fún ẹ, torí pé òkété kì í jáde lọ́sàn gàngàn. alẹ́ òun ni òkété máa ń jáde. ẹranko òkété yìí gẹ́gẹ́ bí mo ti sọ ń pé ẹran àbàmì ni tí Olódùmarè sì fún lágbára púpọ̀. wọ́n ní tó bá fẹ́ jáde lọ́gànjọ́ òru yóò dìde sórí ẹsẹ̀ rẹ̀ méjèèjì, yóò sì máa rìn gẹ́gẹ́ bí ènìyàn. kì wá ṣe ń pé ìrìn nìkan o, wọ́n ló lè gbóúnjẹ rẹ̀ sórí àbí kó gbé oúnjẹ dání báyìí kó máa rìn lọ lọ́gànjọ́ òru. wọ́n ní ọdẹkọ́dẹ tàbí èèyàn kéèyàn tó bá ṣalábàápàdé irúfẹ́ òkété báyìí lọ́gànjọ́ òru tó gbé oúnjẹ sórí àbí tó gbé oúnjẹ dání tí ń rìn lọ lọ́gànjọ́ òru yìí, ọdẹkọ́dẹ tó bá parúfẹ́ òkété báyìí àbí èèyàn kéèyàn tó bá parúfẹ́ òkété báyìí, ó léwu púpọ̀ fọdẹ ọ̀hún, ó léwu púpọ̀ fẹ́nikẹ́ni tó bá parúfẹ́ òkété báyìí. ìwọ náà tó ṣe ń pé òyì ṣọlọ́dẹ, àmọ́ ìwọ ò mọ̀jú ń pé kó o máa rìn káàkiri ní ògànjọ́ òru lọ. tó o bá lọ ṣalábàápàdé irúfẹ́ òkété báyìí tó dìde sórí ẹsẹ̀ rẹ̀ tí ń rìn bí ènìyàn, tó tó wá gbóúnjẹ sórí àbó gbóúnjẹ dání, ọmọ ìyá mi mọ́ bá wọn parúfẹ́ òkété báyìí, ó léwu púpọ̀. ẹ wá jẹ́ kí n gba ibi báyìí kí n fi sọ àwọn ewu tó wà fún ẹranko tó jẹ́ òkété yìí. ṣùgbọ́n ẹ jẹ́ mú mi díẹ̀ náà kí n padà bọ̀ wórí ètò. bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n sọ àwọn ewu díẹ̀ nínú àwọn ewu tó wà téèyàn lè ṣalábàápàdé nípa òkété fẹ̀yìn aráalé. ẹ̀yin aráalé tẹ́ wà létí gbọ́, wọ́n ní téèyàn bá ń gbẹ́ isà òkété lọ, ìyẹn tá a bá ń gbẹ́ kòtò òkété lọ, gbogbo ẹ̀yin tẹ́ wà ní gbèríko ẹ fetí sí èyí tí mo fẹ́ sọ yìí dáadáa. wọ́n ní tá a bá ń gbẹ́ kòtò òkété lọ, tá a bá lọ kan òkété yìí, tá a bá ń fa ìrun rẹ̀, tẹ́ ẹ bá gbàgbé mo sọ tẹ́lẹ̀ mo ní ó ní àṣẹ kan níbi ahọ́n rẹ̀, tó bá fi ahọ́n rẹ̀ kanlẹ̀ báyìí kò sí agbára tá a lè ní tá a lè fi fà á jáde. ìwọ náà tó bá ní o fẹ́ fa òkété yìí jáde tipátipá, wọ́n ní kó o ṣọ́ra níbi ìrùn ìdí rẹ̀ yìí. ipe tó o bá ń fa ìrùn ìdí rẹ̀ yìí, tí o bá ń fà á títí tí òkété yìí tó bá bọ́ ìrùn yìí mọ́ ẹ lọ́wọ́, wọ́n ló léwu púpọ̀ fún ẹ. tó bá jẹ́ ọkùnrin ni ẹ́, àmúbọ́ yóò máa dà ẹ́ láàmú. tó bá jẹ́ obìnrin sì ni ẹ́, torí àwọn obìnrin míì náà wà tán máa ń gbẹ́ isà òkété, tẹ́ bá dá wọn gbèríko dáadáa ẹ bá pàdé. wọ́n ní tí òkété yìí tó bá bọ́ ìrùn mọ́ ẹ lọ́wọ́, àfi kó wá ìrìnkúrìn ẹsẹ̀ rẹ̀, bí bẹ́ẹ̀ kọ́ àmúbọ̀ ọkọ àbí àmúbọ̀ àyà yóò máa dà ẹ́ láàmú. àbíwọ̀ náà ó dẹ pàkúté sílẹ̀, ṣé pàkúté lẹ mọ́ ń pè é? pàkúté yìí ti wá mú òkété, ìgbà tó débẹ̀ orí ń pé òkété yìí ò tí ì kú dáadáa, ó fẹ́ wá yọ òkété yìí nínú pàkúté tó kẹ́ sílẹ̀. wọ́n ní tó o bá fẹ́ yọ òkété yìí nínú pàkúté yìí, rọra fa ìrùn ìdí rẹ̀, bí bẹ́ẹ̀ kọ́ tó bá bọ́ mọ́ ẹ lọ́wọ́ báyìí, àfi kó wá rìnkúrìn ẹsẹ̀ rẹ̀, bí bẹ́ẹ̀ kọ́ àmúbọ̀ ọkọ àbí àmúbọ̀ àyà yóò máa dà ẹ́ láàmú. kí léwu kejì tí ń bẹ níbẹ̀? mò ń bọ̀ ẹ jẹ́ n dókè lọ́hùn-ún.
lára àwọn ewu tó tún wà fún òkété òun ni pé wọ́n ní èèyàn ò gbọ́dọ̀ pa òkété tí ń sùn lọ́wọ́. Òkété tí ń sùn lọ́wọ́ tó rí pé òkété yìí ìmọ̀ ń sùn ni wọ́n ní ò gbọ́dọ̀ pa á. Tó o bá pa òkété tí ń sùn lọ́wọ́ ó léwu púpọ̀ fún ẹ. Ìwọ ọlọ́dẹ ìwọ náà tó ìṣọ́ ọlọ́dẹ tó máa ń dẹ̀gbẹ́ ṣá torí ọlọ́dẹ póríṣiríṣi tó o bá rí pé òkété kan ń sùn lọ́wọ́ mọ́ bá wọn pa á. Kódà gan wọ́n ní òkété tí ń sùn lọ́wọ́ tó o bá pa á lẹ́yìn tó o tó pa á tán ló wá bu eérú ṣẹ̀mọ́ tí ń jẹ́ eérú tá a bá dáná tán eérú funfun tí máa ń wà ó ti yé yín. Wọ́n ní tó o bá pa òkété tí ń sùn lọ́wọ́ lẹ́yìn tó o pa á tán tó o bu eérú yìí sójú ọ̀nà ibi tó o ti pa á. Wọ́n ní láìpẹ́ láì jìnnà ó torí pé òkété ti tún jáde padà níbi tó o ti pa á yìí ó rí pasẹ̀ òkété tó ti tún jáde padà níbi tó o ti pa á yìí. Èyí ni wọ́n fi ń pe òkété ní àkúdàáyà. Àkúdàáyà ni àwọn àgbàlagbà tó máa ń pe ẹranko òkété yìí. Ẹ wò ó mi ò nítorí àwíjàre kí tó tán lẹ́nu ju gbogbo rẹ̀ lọ. Ẹranko àbàmì òun ni ẹranko tí òkété jẹ́. Elédùmarè sì fún un ní agbára tó pọ̀ àṣẹ sì ń bẹ lára rẹ̀ púpọ̀. Ẹranko òkété tá a sì wí yìí èèyàn á máa jẹ toró dùn púpọ̀ tí wọ́n bá pa ẹran òkété fún ẹ tó o sè é lọ́bẹ̀. Ẹ̀yin náà ti mọ̀ bó bá délé oúnjẹ àgàgà àwọn ti Nàìjíríà ó yẹ kán lè jẹ́rìí sí ẹran òkété máa ń dùn púpọ̀ lọ́bẹ̀. Mi ò nítorí àwíjàre kí tó tán lẹ́nu àkókò ti lọ púpọ̀ ibi ìlàdẹ̀nu dúró sí lọ́jọ́ tèní tó bá ti dọjọ́ iwájú àwọn òwe tá a mú wá yìí a mọ̀ wá yànnàná rẹ̀ ìgbà téèyàn lè pa òwe yìí ẹni téèyàn lè pa òwe yìí fún gbogbo rẹ̀ láàmọ̀ yànnàná tó bá ti dọjọ́ iwájú. Mo ní tẹ́ ẹ bá gbádùn rẹ̀ ẹ bá ń tẹ láìkà ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí. Gbogbo ẹ̀yin náà tẹ̀sí ń gbọ́ wa tẹ́ ń wò wá tẹ́ ẹ̀ tí darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí ẹ bá wa tẹ ibi pupa tí wọ́n kọ sàbọ̀nẹ́ sí nísàlẹ̀ yìí kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Bóyá ẹni gbólóhùn kan tẹ́ ẹ fẹ́ fún wa lórí ètò àbí ìrànlọ́wọ́ tẹ́ ẹ fẹ́ ṣe fún wa lórí ètò àbí ìpolówó lẹ fẹ́ gbé fún wa lórí ètò yìí ẹ pé Ohun Ìfẹ́ SOMIDA sórí nọ́mbà tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó +229 97 74 76 51 fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ gbọ́ English ẹ tẹ +229 97 74 76 51 kẹ́ẹ̀sì tó mọ bá wa pín kiri fún àwọn èèyàn yìí kí wọ́n lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí ẹ ṣeun púpọ̀. Ẹ̀yà àgbè mi ṣetán rèlú ìdáró bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkọsùn lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn mi máa fi léyìí ṣe lọ́lọ́jọ́ tèní mi ò ní lọ̀lọ́ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi bẹ́ẹ̀ ni mi ò ní lọ̀lọ́ kọ̀ọ̀kọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò èmi ní mọ̀ wá àyín ní mọ̀ bá ọ̀bẹ ní bẹ́ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò ẹni tó bá ní mọ́ bọ̀ òun ní débà wò Muhammadu Akówódé Akórèdé tí gbogbo èèyàn ń pè ní Ohun Ìfẹ́ SOMIDA Sẹ́ríkì ọlọ́pọlọ náà ń bọ̀ wọ́nà máyégún gbogbo sọ̀rọ̀ mò ń dágbére lórí ètò kì í ṣe tekú kì í ṣe tàrùn ìpàdé mi àti ó tún dé lórí àkọ́tún ètò ní kò pẹ́ títí ìgbà tátùmọ̀ pàdé mi ò fi ń sínú ìbànújẹ́ o mi ò ní débà yín nínú ìbànújẹ́ ó dàbọ̀.